ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dí fínkin ó ti gbàgbé pé ohun tó dùn á máa ṣekú pa ni. arábìnrin ọmọ orílẹ̀-èdè Canada yìí rẹ́wọ̀n ọdún 11 látàrí gbígbé egbòogi olóró. arábìnrin ẹni ọdún 41 kan tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Canada Andren Munju ní ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó fìkàlẹ̀ sílùú Èkó sọ sí ẹ̀wọ̀n ọdún 11 lórí ẹ̀sùn kíkó egbòogi olóró wọlé sórílẹ̀-èdè yìí. Munju ní àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìlòkulò àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró NDLEA fi páńpẹ́ òfin gbé lọ́jọ́ 3 inú oṣù kẹwàá ọdún 2024 ní pápákọ̀ òfurufú Muritala Muhammed tìlú Èkó lásìkò ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò arìnrìn-àjò fún un. Lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ òfin gbé tán ni arábìnrin ọ̀hún ṣàlàyé pé wọ́n gba òun ṣiṣẹ́ gba torí ìtàkùn ayélujára kan ní láti ṣe fàyàwọ́ egbòogi olóró tí wọ́n ó sì san owó ẹgbẹ̀rún 10 owó orílẹ̀-èdè Canada fún un tó bá ṣe iṣẹ́ náà láṣeyọrí torí ẹrù náà gbé dé ìlú Èkó láyọ̀ àti àlàáfíà. Ó ṣe àfikún rẹ̀ pé àìlówó lọ́wọ́ òun ló sún òun débẹ̀ àti wípé òun nílò owó tí òun yóò fi lọ fún ìpele masters òun ní orílẹ̀-èdè Canada. Ó ní gbogbo nǹkan wọ̀nyí lòun rò papọ̀ tó jẹ́ kí òun gbà láti ṣiṣẹ́ náà. Lásìkò ìgbà tí wọ́n fojú rẹ̀ ba ilé-ẹjọ́ níwájú onídàájọ́ Dẹ̀yìndé Dípẹ̀olú, arábìnrin ọ̀hún ní òun jẹ̀bi àwọn ẹ̀sùn méjèèjì tí àjọ NDLEA fi kan òun. Lẹ́yìn èyí ni adájọ́ ní kó lọ sí ẹ̀wọ̀n ọdún 6 fún ẹ̀sùn alákọ̀ọ́kọ́ kí ó sì lọ sí ẹ̀wọ̀n ọdún 5 fún ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì. Bákan náà nílé ẹjọ́ ọ̀hún tún fún un láǹfààní láti san owó ìtanràn mílíọ̀nù lọ́nà 50 náírà fún ẹ̀sùn kọ̀ọ̀kan, léyìí tí owó ìtanràn rẹ̀ yóò máa jẹ́ mílíọ̀nù lọ́nà 100 náírà. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV.